Africa Content TV. Wàláì bó ṣe bẹ́ẹ̀ ni ìyá òun bàbá Túndé ànábì àkọ́kọ́ nínú omi dídì kákìlẹ̀ sílé lọ́nà fún òun ṣe. Gbà bí o jẹ́ ẹni ọdún bá ti kọ́ òbí ṣèjà ìjàpá ara mi. Wàláì sáájú mi náà ní gbogbo orí pé tí mo bá ń parọ́ àwọn tí ń polówó mọ̀ láti lọ́sì bàbá 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 olóyè wẹ́wẹ́ ànábì wẹ́wẹ́ ànábì wẹ́wẹ́ ànábì wàláì àbíọ́ ni mo pa wẹ́wẹ́ ànábì ló ń bọ́ ọ̀pọ̀ èèyàn ló ń oríṣiríṣi olóògbé tó ṣe ní bẹ̀rẹ̀ oríṣiríṣi olóògbé tó ṣe ní bọ̀ǹbọ̀ wà lọ sí Jámánì wọ́n bá wá fún wọn ṣe wà lọ sí London wọ́n bá wá fún mi ṣe wà lọ sí Jámánì àìdàgbọ́ ìjọ pẹ̀sù wọn ṣe ń bọ ẹgbẹ́ ká lọ gidi yóò lágbo tí wọ́n kọ́ yọ ọjọ́. Wàláì ó ti jẹ́bẹ̀ tipẹ́tipẹ́ òbí ṣe ìpá tí ìpá ni akílẹ̀ sílé wọn àwọn ògbẹ́ni sọ ó ṣe àwọn òun gbàgbá ó yá gbogbo tó ṣe rí alálẹ́rẹ́ nílẹ̀ sílé wọn àwọn àdìyẹ bàbá ilé ìrìn wọn. Ọmọ wọ́n sọ pé wàá dúró ẹ̀lẹ́rìí sáà sí ẹ̀kọ́ nìyẹn.